Èkìtì kété ni mo mi rè o, Èkìtì kété ni mo mi rè o, mo mi rè kàrà òye nílé Àjólàgùn. Èkìtì kété ni mo mi rè o, Èkìtì kété ni mo mi rè o, ọmọ Ajíṣàfẹ́ mo mi rè láwọn bàbá rẹ̀. Èkìtì kété ni mo mi rè o, mo mi rè kàrà òye nílé Àjólàgùn. Èkìtì kété ni mo mi rè o. Obì a sì tún gorí àtẹ. Òní ogúnjọ́ oṣù kejì ọdún ìníṣẹ̀yájọ́ ọjọ́ tàbí Isaac ọmọ Ajíṣàfẹ́ sínú ayé mi. Ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí small but mighty. Aṣèyí ṣàpọ́dún láṣẹ àdáni òun wáyé. Stevie òwúrọ̀ ní Ajíṣàfẹ́ lọ́rọ́ mi òun wá bí. Wọ́n ní kí n wá bá wọn kí adé orí Fibian Tóyìn tí í ṣe bàbá Olúwa Anthony Gracelyn Abífọ́lúwa. Wọ́n ní ọdún èyí ọ̀nì jáṣe mọ́ láṣà dáná ìhùn wáyé. Isaac Ajíṣàfẹ́ wọ̀ ni mò ń ké sí o. Ọmọ agboolé Arówólò ní Ugèlè ní Ìkẹ́rẹ́ Èkìtì ọ̀sìn mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Aláṣẹ àti olùdarí Safesac Consulting, SBM Business School, Complete Health, Safe Exotic Global Resources. Bákan náà ọmọ Ajíṣàfẹ́ ni Chairman Board of Trustee fún Safe Praise Investment Limited. Ọmọ Ajíṣàfẹ́ tún ní ògúnnágbòǹgbò tí ń bẹ lẹ́yìn Exponential Exploit, The Mindshift Conference. Àmọ́ ọmọ pé ọmọ Ajíṣàfẹ́ inú òǹkọ̀wé tó dátọ́ tó kọ Just Do It, MLM, Godly or Ungodly, I Am a Saviour, àti Reset. Aṣèyí ṣàgbọ́dún láṣà dáná ìwúwa